sórí ètò Miliki Express gbogbo tó fún omi nínú ilé ẹ bá gbójú ayọ̀ sókè o ẹgún tó yá fi wú omi kò ní fọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ẹ rí pé ìrìn àti ìbẹ̀rẹ̀ ètò gan yìí tí gbàwọn àlejò mi wọlé mo ti rí torí pé èní a máa dáwọ́ dùnú ni pẹ̀lú àṣẹ títí Elédùmarè àlejò mi àkọ́kọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí fúnlẹ̀ yẹn ń ṣu làwọn wọ̀n tí wọ́n gbogbo èèyàn àwa tá a jẹ́ bí wọn gbogbo wa báyìí àtẹ̀yìn náà tẹ̀ ń bẹ́nu lé orúkọ wọn ni Adewale Akomolafe tí gbogbo èèyàn máa ń pè ní Eteye ẹ bá ń káwọn ara lé. Mo kí gbogbo yín tẹ́ wà nílé o ẹ̀yin ọ̀rẹ́ gbogbo akí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò wa tá a ṣe lónìí Ọlọ́run á dáàbò wá sí. Àmín Ọlọ́run ẹ bá ń yọ ojú yín o kí gbogbo àwọn olólùfẹ́ mi nulẹ̀ kan rí ojú yín kán mọ̀ pé tó Eteye ta ló sọ fún yín pé fine fine àmọ́ wà ókè fine ọmọ bàbá sì fine jù yín lọ. fẹ́ dá wàhálà rẹ nìyẹn. ọmọ bàbá fine jù yín lọ. ó wà yín tẹ́mi àlejò mi kejì gbogbo wa pátápátá máa ń pè wọ́n ní Mekus tẹ́rí Emeka lórúkọ wọn jẹ́ wá lórúkọ bàbá wọn àwọn fúnra wọn náà làwọn fúnra wọn náà máa dáa ìlé sọ láti ọdún yìí títí ọdún tó ń bọ̀ eyín mi ò yọ mi bá ní sọ Mekus bàbá ẹ bá ń káwọn ara lé. Mo kí yín o ẹkún gbádùn. yé ẹgbàá mi ọmọ ibo tó sọ Yorùbá agídí lọ kàkà ló fi sọ mo fíjò ẹkún gbádùn ó ní ẹkún gbádùn. Ọ̀gbẹ́ni Mekus ẹ jẹ́ ọmọ bíbí ìlú wo? Ọmọ Imo State lèmi. Ọmọ Imo State ẹ yẹ bá mi kí wọn ní Imo ń dénú wọn ló ń dénú. Alright, ana m ekele ndị niile niile anyị na oge a nne na nna na ụmụntakịrị niile anyị. Àṣẹ àwọn láṣẹ àṣẹ lọ́nà. Lórí Orisun láwà lórí Orisun television original #1 àlétéńté sí ìlú Ọgbà nílùú Èkó Àkété. Brother mi ẹ̀yin náà ńkọ́ ṣé iná máa nínú o àbí náà. Ọmọ Yorùbá lè mi. Ok ó yá ìlú wo la gbé bí yín. Èmi láti wọ́n bí mi sí ìlú Iléṣà. Ọmọ bíbí ìlú wo gẹ́gẹ́. Ọ̀ṣun State. Níbo ni lọ́ṣun? Iléṣà gbọ̀ngàn. Ó yẹ kí wọ́n Iléṣà. Mi ní parọ́ mi ò gbọ́ yẹn. Ẹ máa fagídí. Mi ò gbọ́ mi ò délé rí. Gbogbo ọmọ Iléṣà pàrọ̀ yẹ fáìn ni wọn. Ó yẹ kán fáìn mi bọ̀ kò ń ṣe fort mi mo ti délé rí ngbà yẹn náà bọ̀ mo lọ ṣe event kan nílé ni. Wọ́n fi street mi hàn mi. Yeah. So mi ò dúró but ọmọ Iléṣà ni mi I'm proud. Iléṣà abroad lélẹ̀ gbogbo ọmọ Iléṣà pátápátá ẹ bá ń fáìn ni bọ̀dá yìí kẹ́ fáìn ni wọn. Ẹ sọ fún mi Ọ̀gbẹ́ni Mekus báwo ni comedy ṣe bẹ̀rẹ̀? Actually mo bẹ̀rẹ̀ comedy ní 2011 nígbà yẹn àmọ́ kò yẹ pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni mo kàn máa ń bọ́ àwọn èèyàn náà ni wọ́n máa ń ná mi. Wọ́n máa ń ná yín gan? Wọ́n máa ń ná mi. Wow. Ọjọ́ kan ni mọ́mì wọ́n pè mí pé mo kàn máa ń bọ́ àwọn èèyàn wọ́n nù ẹ̀ àwọn ẹgbẹ́ máa ń bọ́ àwọn èèyàn wọ́n ń gbowó lọ máa bọ́ àwọn èèyàn kó máa gbowó. Káì. So bí mo yẹ bẹ̀rẹ̀ comedy nìyẹn. So mom sí yín ni inspiration yìí àwọn náà push yìí ó yẹ bú mi. Mi lè bú yín. Ẹ bú mi. Ẹ má jẹ́ bú yín. Ẹ bú mi èmi mo fún yín gbọ́ ẹ̀ tí mo bá bú yọ̀ gbowó ẹ bú mi ní. Ẹ má jẹ́ bú yín. Àníkẹ́ bú bókè gbèlè mi ṣe ṣọṣọṣọ ẹnu mi ṣe ṣaṣaṣa ó yẹ bú. Mo kàn like makeup yín ni kí n má parọ́. Àtẹ̀wọ́. Àti blush. Kò pọ̀ jù náà àbí òun àní kò já pọ̀ jù àtẹ̀wọ́ tí wọ́n ní. Ìyẹn ti dá bẹ́ẹ̀. Káì. Ok. Ẹ mọ̀ yín. Ìyá yìí lọ máa ń búyọ̀ gbọ́ ní. Búyọ̀ gbowó àwọn ọ̀rọ̀ búyọ̀ yín kí ọmọ lọ tẹ́. Ọmọ yẹn tó máa bú tó máa rí pé. Báwo ni comedy ṣe bẹ̀rẹ̀? Comedy sèmi ilé tèmi ti jáde ìyà ọ̀dà ìyà ń ṣe mi ọbẹ̀ o ìyà ọ̀dà tí yẹn ò bá ní owó láyé yìí kò dáa àìsàn ni. Ìbẹ̀rẹ̀ tèmi nínú ìrìnàjò comedy tí mo ń ṣe tí mo rí pé iṣẹ́ ni èmi kọ́ ni ó wà nínú mi tẹ́lẹ̀ nǹkan tó ń bí mi sí ni but tó bá ń ṣe comedy tó ò bá mọ bọ́ yẹn ṣe
o lè bá àwọn ẹgbẹ́ ẹ̀ tẹ́gbẹ́ èmi lẹ́nu ẹ̀ láti wọn bí wọn Gbéngadé Yínká àwọn bàbá gbogbo wọn mo máa ń tẹ̀lé wọn jáde mo rí bọ́ ṣe ń ṣe nǹkan ṣe ní Yorùbá tí mo sọ lọ́wọ́ sí mi ò mọ ọmọ Yorùbá sọ lórí TV dáadáa tí máa lọ sí event gan mi ò lè sọ tó máa pẹ́ oní wedding kan bọ̀bọ̀ yóò ṣe lè sọ Yorùbá mi ò lè sọ Yorùbá but nísìn èmi náà lè sọ dáadáa kókè o tí máa tẹ̀ ń ṣe MC o máa máa sọ so bíbẹ̀rẹ̀ tèmi nu comedy ìyá ni ìyá jẹ mí sà. irú ìyàwó ló jẹ yín. ìyá tó jẹ mí wọ suit ó bá mi jà gan ṣẹ́rí ìyá tí mo sọ yìí kò ń ṣe àwọn ọmọ ló bá jà bàbá wa ni tó àwọn ìyá kan wà àwọn máa rí ọmọ tó máa kọjá wọn ní fọ́ọ̀kan ọmọ tó bá ti ń dóde orí ẹ bí gangan fúnra ẹ dáàdì tèmi ìyá yẹn bàjà gan so nínú tèmi wọn ò bí mi pẹ̀lú golden spoon àbí kíní àwa ń wá síbí yẹn ní àṣẹrí ni mo ṣe bẹ̀rẹ̀ comedy like 2007 wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ràn mí lọ́wọ́ mo ń ṣe mo dẹ̀ tún ṣiṣẹ́ sí agbọ́rọ̀ Ọlọ́run. so that means pé kò ṣe comedy nìkan ló ń ṣe. mo ṣe comedy nìkan mo ń ṣe o I'm an engineer by profession. ẹ má ṣe polówó ẹ má ṣe polówó ẹ bẹ̀rẹ̀ mi pé ẹ má ṣe polówó lè yí o ẹ má ṣe polówó. Ọ̀gbẹ́ni Mekus ẹ̀yin náà ńkọ́ ṣé ìyá lè fi gbọnu comedy àbí Ọlọ́run jẹ́ kí ìyá kó. ìyá jẹ mí díẹ̀ o. ìyá jẹ yín náà. ìyá yẹn jẹ mí díẹ̀. báwo ni ìyá ṣe jẹ yín. kò dá kéèyàn máa lówó. kò dá kéèyàn máa lówó. ṣe rí àwọn èèyàn máa ń ní pé bàbá mi pọ̀ ẹ ò dáàdì tèmi ò pọ̀ wọ́n subscribe sí poverty. subscription tó wá ṣe mo ṣe normal subscription free to air lọ ṣe free to air ìyá yẹn pọ̀. kí ni Ọ̀gbẹ́ni Eteye kí ni ìtumọ̀ Eteye. Eteye orúkọ ńlá ni láti secondary school. ẹ fọwọ́ kan ètè yẹn wò bóyá. ètè ẹ̀kọ́ ó ti wọlé gan sìn torí owó ti ń ṣe láti secondary school mo ti ní orúkọ yẹn school tí mo lọ tí n bá orúkọ ẹ̀ wọ́n lè mú lọ ìyá mi nínú class wa ń gbà yẹn tí máa ń sùn mo máa ń lanú lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan wà bẹ́ẹ̀ wọ́n pé any small thing teacher bá ti wọnú class ọmọ ti lọ ọmọ ti teach wa tán the next thing orun ti dé nìyẹn so there was a time tí mo sùn tí mo lanú lẹ̀ so bóyá o ti wá mọ orúkọ tó máa pè mí bóyá kó porúkọ mi ní bóyá foiti mi yẹn from nowhere Eteye dìde so àwọn ọmọ class wa rẹ nígbà yẹn tó bá sọ nǹkan tó wà unique ó máa pick yẹn so Eteye tó ń pè yẹn láti ojú mo ti gbọ́ orúkọ yẹn láti bí my 12 mo dẹ̀ wà níbi àìsùn lérè mo ti gbọ́ orúkọ yẹn for my fa Eteye ọkọ yẹn kò wá ní Eteye mo di ẹnu class wa rẹ náà ọmọbìnrin dẹ̀ wà ní class tó bá ti gbọ́ orúkọ kan báyìí èmi ní class ẹ̀ ni mo máa big boy now. ẹ máa ń ṣakọ. big boy mo fine go now too much you know that class. ọmọ bàbá mi wọ́n gẹ́gẹ́ ṣe gbọ́ pé Eteye bó ṣe pick yẹn nìyẹn any small thing Eteye wọ́n kí ló ṣe ọ̀gẹ́ sí náà wọ́n lọ bá principal sir mi ò lè take ni o ọ̀gẹ́ sí sọ mi kí ni mi ní Eteye my name is Adewale kí ni kan ẹ máa pè mí ní Eteye kí ni kan wọ́n tún wá fi mí sí Eteye kò ń pẹ́ máa ní kó dàbẹ̀ ni pé so any small thing náà Eteye ìgbà tí wọ́n rí pé ẹ̀bọ̀n ti ń gbọ́ orúkọ wọ́n ti wá gbọ́ orúkọ tèmi gan wọn Adéwálé Eteye náà wá pè wọ́n á rí pé Eteye and mi ò kí n social type ní school I'm a very shy type so àti gba yẹn mo bẹ̀rẹ̀ sí ń lu mo bẹ̀rẹ̀ sí ṣe MC nínú school jet club wọn lè bí wọ́n ṣe parí secondary school mo bẹ̀rẹ̀ sí ṣe comedy from there wọ́n á rí pé Eteye yìí wọ́n á lo Eteye kò ń pẹ́ but later wọ́n á rí pé jẹ́ kí n yọ kò pẹ́ kúrò bẹ́ẹ̀ jẹ́ kí n lo Eteye so àti gba yẹn ní Eteye bẹ̀rẹ̀ sí wọ́n á bẹ̀rẹ̀ ọ̀gbìn kí ni mí ní ètí wọn kí Ete lips ye survive so combination jẹ́ Eteye lips survive. ok kò ń pẹ́ yẹn ńkọ́. ni wọ́n á ti yọ. kí ni túmọ̀ kò ń pẹ́ yẹn. as in sharp ní ṣókí Eteye kò ń pẹ́ ọmọ yọ yẹn gbó ti wà ó ti gùn kí wọ́n á lọ sí ọgbọ́n kí lórúkọ àgbo Eteye kò ń pẹ́ get out ìyá ń jẹ́ my friend so bẹ̀rẹ̀ sí ń lo Eteye ọ̀rẹ́ mi yẹn Èkó Ọlọ́run tuale tó máa ń ṣe òun ló fún mi lórúkọ yẹn á lè fi máa jẹun sí náà. so nísìnyí ẹ kábàámọ̀ pé wọ́n ń pè. no mi ò kábàámọ̀ o that's why mo sọ pé Èkó ṣe gan-an tó fún mi lórúkọ yẹn lọ́jọ́ yẹn tó bá fún mi lórúkọ yẹn kí ni mo fẹ́ lò mo fẹ́ fo stamp yẹn dábẹ́ kan ọ̀run gan wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ níbi construction ni wọ́n ṣe gbé ìtì wọ́n stamp yẹn gbọ́à move on with this name. and ètò yẹn bẹ̀rẹ̀ sí ní yé. ó bẹ̀rẹ̀ sí ní lọ ni. ó ń lọ gan. orúkọ yẹn ṣílẹ̀kùn ni. ibi tá ti ṣiṣẹ́ èlò ni owó tẹ kọ́kọ́ gbà kẹ́ tó dáhùn. Ọ̀gbẹ́ni Mekus ẹ̀yin náà nǹkan báwo lẹ ṣe rí Mekus ṣé torí nínú Emeka lẹ ti mú Mekus ni àbí. ṣẹ́rí mi ìgbà tán bí mi tí mo dàgbà
mo ìbéèrè pé kí lorúkọ mi wọ́n ní Emeka mo dẹ̀ hate orúkọ yẹn. ẹ ti máa hate Emeka. àwọn tó máa ń jẹ́ orúkọ yẹn máa ń stubborn gan wọ́n máa ń burú. tó ṣe burú. mo fẹ́ burú ni mo yẹ̀yẹ̀ nìyẹn. irú mélòó lẹ fẹ́ bu àbí ògiri lẹ́bu ewé lẹ́bu nú ẹ̀. irú ẹ̀ burú ni mo yẹ orúkọ yẹn mo like ẹ̀ mo yẹ change ẹ̀ ni kò modelize ẹ̀ Mekus. ṣe rí àwọn tó wà lónìí òyìnbó wọ́n bá fẹ́ pè mí sí Emeka ogun. bẹ Mekus nǹkan. Mekus ìyẹn dùn lẹ́nu. Mekus. ó wáyé sẹ́bi nínú ilé mo lérò pé ẹ̀ ń bá mi fi ọkàn bá àwọn àlejò méjèèjì lọ pé ẹ̀dẹ̀ ń gbádùn gbogbo bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ ara wọn. Mo béèrè kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan. Èló ni owó tẹ́ kọ́kọ́ gbà nígbà tẹ́ bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ ṣe dé arúgbó owó yẹn dábẹ́ ni kó mi fẹ́ bọ́ lójú mi ni. Ẹjọ́ bọ̀ rí. Mo lè sunkún mọ́. Ẹkún ni máa sún sí ẹkún ayọ̀ ni. Ẹkún owó. Ọkọ̀ làyín náà ń jẹ́ bílíọ̀nù. Ṣẹ́rí máa lọ́wọ́ owó kan tó máa wọ́wọ́ yín mà. Tó máa fún yín orí ni akọ́ sọ gidi gbóà. Bọ̀dẹ̀ owó tó kọ́ gbà nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Àbí kókì àti bisikíìtì lẹ́yìn náà gbà. Tó bá jẹ tó yẹn kó wá dáa. Ọlọ́run ṣẹ́rí àwọn èèyàn tó wà nílé tẹ̀ ń gbọ́ mi ò fẹ́ dárúkọ o. Ṣẹ́rí àwa ṣẹ́rí church ká máa try ká máa àwọn pastors máa ń gbọ́ mi ká máa try ká máa ran àwọn upcoming lọ́wọ́. Nǹkan tó fà mo lè sọ I'm proud to say it mo lè sọ everybody pé I'm a gospel comedian lẹ́nu and I can say it mo lè sọ anywhere but ṣẹ́rí àwọn pastors wọn kì í encourage wa. Ọ̀tọ̀ ni kí wọ́n múra kó wọ suit suit èmi máa ń wọ tẹ́lẹ̀ kó ṣe lọ́wọ́ suit àwọn dí wọn máa ń wọ ọ̀sẹ̀ àwa ń wọ coat irú àwọn tí wàá wọ tí bed bug máa gé ẹ jẹ wàá wá dress up wàá wá lọ church tán wàá ṣe praise night láti 9 a.m. 9 p.m. máa bẹ̀rẹ̀ praise night wàá ti wọ church bí i 6:30 wàá wá ṣe gbogbo MC tó fẹ́ ṣe tán láti first church tí mo lọ nìyẹn o wàá ṣe everything wọ 5 a.m. wàá tó bá church tó ṣíà àwa parí àwa ní kó kúnlẹ̀ that's why the guy sọ fún wọn pé tán bá ní kó kúnlẹ̀ kí pásítọ̀ bá sọ fún mi pé ọmọ mi ò ń lọ ibì kan bèrè lọ́wọ́ pásítọ̀ ìbò tó ń lọ ọ̀rẹ́ mi kan wọ́n gbàdúrà fún pé wàá lọ ibì kan wàá máa lọ ibì kan ọ̀rẹ́ mi àti ìrìn lọ́dọ̀ mi lẹ́yìn pásítọ̀ bá mi lọ pé ètè yìí ń lọ ibì kan wàá bẹ̀rẹ̀ sà ibo gangan mo ń lọ so pásítọ̀ ṣe pray fún mi tán ni wọ́n fún mi ní envelope mo gba envelope yẹn ó wú báyìí ni inú mi ti dùn mo ti bẹ̀rẹ̀ sí pé wọ́n lé ẹ máa jẹ gbèsè ńlẹ̀ mo bọ̀ gbogbo ibi tá a ti ra oúnjẹ tá a ti sanwó mo bọ̀ ẹ ṣáà máa gbà mi ò tí mọ̀ pé tracks náà kó sínú ẹ̀ mo máa fi 20 naira tí mo ka owó yẹn báyìí mo kí mo ti wọnú mọ́tò ṣe mo kí pride tó bá wọnú yàn there is this pride tó máa wọnú ayé yàn mo wọnú mọ́tò pẹ̀lú confidence pé dábàá ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbẹ́ni wá láti yànnàpájà dé kiri o 150 ni mo kẹ́ gbàgbé màá san fún ọ̀yàn márùn tó wà ń bí mo yọ owó tèmi tí mo mú lọ sí ṣùgbọ́n mo fi san owó mi mọ̀ pé ọkọ̀ mi ní pé owó wà ń bẹ tí mo délé báyìí mo ka owó yẹn mo kọ́ yọ track 16 mo yọ mo kọ́ kó lẹ́ẹ̀nà mo kí track lówó tó báyìí wọn ò pé owó yẹn máa wá kó máa gọbọ tí mo bẹ̀ sí yọ owó yẹn báyìí 10 naira tá a máa kà á báyìí wọ́n mi ọ̀nà church yẹn wọ́n máa bẹ́ẹ̀ pásọ̀ kan wò lómi lọ́wọ́ báyìí owó yẹn wọ 1,250 for 6 hours ṣe nígbà tí mo ka owó yẹn tó wà. ẹ wo mi ò fẹ́ kí lórí live tv yàwùdà 1,250 all night báwo ni ọlọ́run ṣe fẹ́ pè yàn irú kí ni ló bá dé kí yàn ní pé bàbá mi lọ́wọ́ náà pé ọlọ́run má bínú oṣù ẹ̀pẹ̀ mi ni àbí mo gbé mi kóra mi so my owó tí mo kọ́ gbà láyé mi was 1,250 naira from the church from the church very painful. Òótọ́ lẹ sọ ọ̀pọ̀lọpọ̀ nu wa náà ló ní such experience àwọn náà ti kúrò lẹ́kọ̀ọ́ ta lọ sí ìlú Àkúrẹ́ rí fún ministration tẹ́ pé lẹ́yìn ìgbà tá a kó gbákàwò kó báǹdì kó gbogbo apápátá àti báǹdì tá a tún gbé mọ́tò nígbà tá a máa padà sí tó fẹ́ máa padà sí kò wọ́n fún wa ní 5,000 naira. gbogbo yìí tẹ̀mí nínú ilé ẹ̀jẹ̀ ká lọ sí agbára tí mo bá padà dé àtẹ̀mí àti àwọn àlejò mi lájọ máa continue o ẹ kú lórí àsìkò.